mo kí yín ẹ káàsán àdẹ̀kù ìsinmi lẹ́nu iṣẹ́ lénìí látàrí pọ̀pọ̀ ṣìnṣìn ọjọ́ òmìnira orílẹ̀-èdè nàìjíríà. ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì Vicinity 95.3 FM ìkejìlé ìjẹ̀ṣà ìpínlẹ̀ ọ̀ṣun. wọ̀nyí làwọn kókó tó jẹyọ nínú ìròyìn náà. ààrẹ bọ́lá tinubu ló ti fi dá gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú wípé ọjọ́ ọ̀la nàìjíríà ó sì máa dára. nílẹ̀ adúláwọ̀ àwọn asòfin orílẹ̀-èdè kenya ni wọ́n ti ń gbé ète pèrò báyìí láti yí àga mọ́ igbákejì ààrẹ nídìí. nílẹ̀ òkèèrè àwọn ọmọ ológun orílẹ̀-èdè Israel wọ́n ti tún ṣe àbẹ̀wò láti ṣe ìkọlù kan sórílẹ̀-èdè Lebanon. wọ̀nyí làwọn ìkókó onúwèé ìròyìn ọ̀hún. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Mujeeb Olakunle lóníròyìn yẹn. ààrẹ bọ́lá tinubu tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó ti sọ wípé ìṣèjọba àwọn yóò sa gbogbo ipá rẹ̀ láti rí pé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè nàìjíríà ó dára. ààrẹ bọ́lá tinubu ló jẹ́jẹ́ ọ̀rọ̀ yìí nígbà tó ń bá gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ láti bí wọ́n ṣe ń ṣe àmì ayẹyẹ ẹlẹ́ẹ̀kẹrìnléní-ọgọ́ta tí orílẹ̀-èdè nàìjíríà gba òmìnira, ìyẹn lẹ́nìí tí ṣe ọjọ́ ìṣẹ́gun. ààrẹ bọ́lá tinubu ló wá ṣàlàyé wípé gbogbo ipá àwọn lòun ṣàbáyé láti rí pé orílẹ̀-èdè nàìjíríà ó wà bó ṣe yẹ kó wà. nígbà tó ń tẹ̀ sọ́wọ́ wájú ó ṣe àtẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà níbi tó ti sọ wípé wọ́n ti ń ṣẹ́gun tó ní ṣe pẹ̀lú àwọn ìwà ọ̀daràn lórílẹ̀-èdè nàìjíríà, pàápàá jùlọ ìwà ìgbésùmọ̀mí, ìwà ìjínigbé àtàwọn ìwà mìíràn tó ń ṣẹlẹ̀ káàkiri apá òkèọya orílẹ̀-èdè nàìjíríà, tó fi wá dá àwọn èèyàn lójú báyìí pé àlàáfíà ó ti ń jọba láwọn agbègbè tí wàhálà wà lápá òkèọya lórílẹ̀-èdè nàìjíríà. ààrẹ bọ́lá tinubu nígbà tó sọ̀rọ̀ ó sọ wípé ìyèsí ìgbésẹ̀ eléyìí tí ìṣèjọba òun gbé láti ìgbà tó ti gorí àpèrè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ni àwọn àgbẹ̀ báyìí wọ́n ti wá láǹfààní láti lè padà sí oko wọn ní bí ó ṣe ṣe wípé àlàáfíà ó ti ń jọba láwọn ibi tí àwọn agbésùmọ̀mí wọn ti ń ṣọṣẹ́ lápá òkè ọya lórílẹ̀-èdè nàìjíríà. ààrẹ bọ́lá tinubu sọ wípé táwọn àgbẹ̀ tí wọ́n bá ti tún padà sóko wọn báyìí oúnjẹ tó wọ́n gógó yóò tún lọlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà. ààrẹ bọ́lá tinubu ó tún jẹ́jẹ́ pé àwọn ìlànà kan bẹ tí ìṣèjọba àwọn tó ti dún gbé kalẹ̀ láti bójú bí àwọn nǹkan bó ṣe wọ́n gógó káàkiri tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà. ààrẹ bọ́lá tinubu kò ṣàgbóṣùbà káre fáwọn ìpínlẹ̀ kan, àwọn ìpínlẹ̀ tó ṣe wípé iṣẹ́ ọ̀gbìn ni wọ́n mú lọ́kùnkúndùn, níbi tó ti sọ wípé ìjọba àwọn náà kò ní káwọ́ gbéra àti pé àwọn ìlànà kan bẹ tí àwọn ti gbé kalẹ̀ fún àwọn àgbẹ̀ nílẹ̀ yìí láti máa lo àwọn nǹkan tí yóò jẹ́ kí iṣẹ́ àgbẹ̀ kó tún gbẹnu sókè sí kí oúnjẹ kó bàa lè sàn wá bọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà. ní bí ó ṣe ṣe wípé ìsinmi wà fún àwọn òṣìṣẹ́ ọba nílẹ̀ yìí ní ìsàmì ayẹyẹ ẹlẹ́ẹ̀kẹrìnléní-ọgọ́ta tí orílẹ̀-èdè nàìjíríà gba òmìnira, àwọn iléèwé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ tó jẹ́ ti ìjọba ló di pídìpá báyìí ní ó ṣe ṣe pé àwọn èèyàn ń bẹ nílé tí wọ́n ń wo bí ìṣàkun ayẹyẹ ọ̀hún bó ṣe ń lọ. ẹni tó jẹ́ ajábọ̀ ìròyìn ikọ̀ iléeṣẹ́ Vicinity nígbà tí ó bójú wo bí ó ṣe ń lọ ní ìlú Òṣogbo, ó sọ wípé kò sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní bí ó ṣe ṣe wípé àwọn tí wọ́n ń tajà wọ́n jẹ̀ tún lọ sí ibi sí òòjọ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe é. nílẹ̀ adúláwọ̀ ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Kenya ìyẹn Rigathi Gachagua ni ó ṣeéṣe báyìí kí wọ́n yí àga máńdì ní bí ó ṣe ṣe wípé àwọn asòfin orílẹ̀-èdè ọ̀hún wọ́n ti ń dúnkokò mọ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè náà. a gbọ́ wípé àwọn asòfin orílẹ̀-èdè ọ̀hún ni wọ́n ti ń dúnkokò mọ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Kenya láti yẹ̀gá mọ́ nídìí ní bí ó ṣe ṣe wípé ó ń gbójú agan sí ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ ìyẹn ààrẹ orílẹ̀-èdè Kenya William Ruto. àwọn tó jẹ́ abẹ́ṣekáwọ́ ààrẹ orílẹ̀-èdè ọ̀hún tó dẹ̀ṣẹ́ pé wọ́n tún jí olóòótọ́ sí wọ́n ti wá bẹnu àtẹ́lu bí Gachagua tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Kenya ní bó ṣe sọ wípé ó ń ṣe àwọn ìwà kan eléyìí tí ó tọ́ àti pé
òṣèlú bó bá pa bó bá bù lẹ́sẹ̀ ní igbákejì ọ̀hún ló ń ṣe. Ruto ni wọ́n ní ó mú Gàkáchà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jọ díje dupò ààrẹ ní ọdún 2022 nígbà tí wọ́n dẹ̀ fi ẹ̀yìn ẹni tó jẹ́ mínísítà orílẹ̀-èdè ọ̀hún nígbà kan rí ìyẹn Ralia Oduga tí wọ́n fẹ̀yìn ẹ̀ bẹ́lẹ̀ níbi ètò ìdìbò ọ̀hún eléyìí tó wáyé lórílẹ̀-èdè Kenya lọ́dún 2022. Ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì Vicinity 95.3 FM ìkejì ilé Ìjẹ̀ṣà ìpínlẹ̀ Ọ̀ṣun. À ń padà bọ̀nà tá a bá sẹ́mi mọ́ tán. Ẹ káàbọ̀ padà. Ìròyìn àgbáyé ń tẹ̀ síwájú. Lórílẹ̀‐èdè Rwanda, àwọn aláṣẹ orílẹ̀‐èdè Rwanda ni wọ́n ti fi àwọn ìlànà kan kalẹ̀ fún gbogbo àwọn tí yóò kópa níbi ìsìnkú ẹnìkan tí ó lùgbàdì àrùn kan tí wọ́n pè ní Marburg láti àrùn ọ̀hún kó má bàa tún di tó fọ́n kálé tó fọ́n kákó lórílẹ̀‐èdè Rwanda. Wọ́n ní kò dín ní èèyàn 8 ló gbẹ́mìí níbi àrùn ọ̀hún bó ṣe bú yọ lórílẹ̀‐èdè Rwanda. Ẹ rántí wípé iléeṣẹ́ elétò ìlera orílẹ̀-èdè Rwanda ní ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá ló ti kọminú lórí àìsàn ọ̀hún eléyìí tó ṣẹ̀ṣẹ̀ búyọ lórílẹ̀-èdè Rwanda. Tí ẹ kò bá mọ̀, àrùn Marburg yìí ló jẹ́ àrùn tó ṣe wípé bíi ti Ebola náà ló náà ṣeré lára àwọn ìlànà ọ̀hún eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní wípé kò gbọdọ̀ kọjá èèyàn tó tó 50 tí yóò lọ síbi ìsìnkú àwọn ẹni tí ó gbé tó lùgbàdì àrùn ọ̀hún tó dẹ̀ ṣe wípé wọ́n ti jẹ́ Ọlọ́run nípè. Lórílẹ̀-èdè Israel, ìròyìn jẹyọ wípé àwọn ọmọ ológun orílẹ̀-èdè Israel wọ́n ti tún ṣe àkọlù sí orílẹ̀-èdè Lebanon látàrí bí wọ́n ṣe àkọlù kan àti gbígbójú agan eléyìí tí wọ́n ṣe sí agbègbè Hezbollah. Àkọlù ọ̀hún eléyìí tí wọ́n tún ṣe sí gúúsù orílẹ̀-èdè Lebanon ní látàrí ìdúnkokò eléyìí tí orílẹ̀-èdè Lebanon tí wọ́n ṣe sí àwọn ìlú kan lórílẹ̀-èdè Israel gẹ́gẹ́ bí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Israeli pàápàá jùlọ àwọn tó ń rí sí ètò ààbò lórílẹ̀-èdè ọ̀hún wọn láwọn tún tẹ̀ sọ́wọ́ wájú láti máa ṣe àkọlù sí agbègbè Hezbollah. Ẹni tó jẹ́ mínísítà orílẹ̀-èdè Lebanon ìyẹn Mujeeb ló ti wá sunkún báyìí tó dẹ̀ ń pèpè fún ìrànlọ́wọ́ tó sọ wípé orílẹ̀-èdè ọ̀hún ìyẹn orílẹ̀-èdè Lebanon ó ń dojúkọ àwọn ìṣòro àti pé èrú in tí ó ń dojúkọ orílẹ̀-èdè ọ̀hún ó jẹ́ eléyìí tó léwu tó dẹ̀ ṣe wípé kò irú rẹ̀ ò fẹ́ ṣẹlẹ̀ rí nínú ìwé àkàtàn orílẹ̀-èdè Lebanon. Lẹ́ka eré ìdárayá, gbajúgbajà agbábọ́ọ̀lù sáwọn tó jẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀ ìyẹn Dikembe Mutombo ni ó ti jẹ́ Ọlọ́run nípè báyìí kó tó di pé ọlọ́jọ́ dé. Ó jẹ́ ọmọ ọdún 62. Àgbà wípé arákùnrin ọ̀hún tó jẹ́ gbajúgbajà ni ó jẹ́ Ọlọ́run nípè látàrí àìsàn jẹjẹrẹ ti ọpọlọ. Ó ti gba àmì ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà fún ìgbà 8 tó dẹ̀ sí láti ọdún 2009. Ó ní ó tó bí ọdún 18 tó fi gbá bọ́ọ̀lù oní eléyìí tí wọ́n máa ń gbá sáwọn fún ikọ̀ kan tí wọ́n pè ní Denver Nuggets. Ó tún gbá bọ́ọ̀lù ọ̀hún fún ikọ̀ kan tí wọ́n pè ní Atlantic àti Houston àti àwọn ikọ̀ mìíràn. Arákùnrin ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ Mutombo ni ó ṣe wípé ó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Democratic Republic of Congo kó tó di pé ọlọ́jọ́ dé. Kó tó di pé amúròyìn àgbáyé tọ̀sẹ́ẹ̀nì wá sópin wọ̀nyí làwọn kókó tá a ti mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Àti mú wá sétí ìgbọ́yín pé ààrẹ Bọ́lá Tinubu ó ti sọ wípé ìṣèjọba òun yóò sa gbogbo ipá rẹ̀ láti rí i pé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà ó dára. Ààrẹ Bọ́lá Tinubu ló jẹ́jẹ́ ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ tó bá gbogbo wọn orílẹ̀-èdè Nàìjíríà sọ ní ìsàmì ayẹyẹ tí orílẹ̀-èdè Nàìjíríà gbòmìnira ìyẹn ẹlẹ́ẹ̀kẹrìnléní-ọgọ́ta irú ẹ̀ lẹ́nìí tí ṣe ọjọ́ Ìṣẹ́gun.
àti tún mú wá sétí ìgbọ́yín pé nílẹ̀ adúláwọ̀ ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Kenya ìyẹn Rigathi Gachagua ni ó ṣe wípé kí ó ṣeé ṣe kí wọ́n yẹ̀gá mọ́ nídìí báyìí níbi ó ṣe ṣe wípé àwọn aṣòfin orílẹ̀-èdè ọ̀hún wọ́n ti ń dúnkokò mọ́ a gbọ́ wípé àwọn aṣòfin ọ̀hún ni wọ́n ti ń dúnkokò mọ́ pé àwọn yẹ̀gá mọ́ nídìí pẹ̀lú bó ṣe ń gbójú agan sí ààrẹ orílẹ̀-èdè ọ̀hún tí ṣe William Ruto. lákòótán àti mú wá sétí ìgbọ́yín pé àwọn ọmọ ogun orílẹ̀-èdè Israel wọ́n ti tún yabo orílẹ̀-èdè Lebanon níbi tí wọ́n ti sọ wípé àkọlù eléyìí táwọn ṣe sí wọn ló tún ní ṣe láti máa gbójú agan sí agbègbè Hezbollah. wọ́n ní àkọlù ọ̀hún eléyìí tí wọ́n tún ṣe ní ó bojú wo gúúsù orílẹ̀-èdè Lebanon tí wọ́n sọ wípé eléyìí jẹyọ látàrí ìdúnkokò eléyìí tí wọ́n dún mọ́ àwọn ìlú kan lórílẹ̀-èdè Israel. bó tó di pé àlọ́ ẹtẹ́ ti gbọ́ ìmọ̀ràn pàtàkì yìí orí ìjókòó òun lò sí wà torí pé orí ìrìn òun lóore ń bẹ ìwọ náà jí gìrì jìde lónìí kó wá àǹfààní tirẹ̀ lọ. ìròyìn àgbáyé tọ̀sán ní kò ní jù báyìí lọ ní bí Olúwafúnkẹ́ Obi Israel bó ṣe jẹ́ olóòtú ìròyìn ọ̀hún lèmi Mujeeb Olakunle ni mo mú ìròyìn ọ̀hún wá sétí ìgbọ́yé ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì Vicinity adẹ́kù pọ̀pọ̀ ṣinṣin ayẹyẹ òmìnira ti orílẹ̀-èdè Nàìjíríà.